ẹ̀yin ní sùúrù tù lọ́bọ̀ ọlọ́run ló ń gbé nǹkan tí mo mọ̀ tó jẹ́ pé mo gbé bùkún mo dáràn oyin ló dùn tó yìí kò sọmọ náà ẹ̀yin ní sùúrù tù ọlọ́run ló ń gbé. ẹ̀ẹ́dẹ́kẹ́dẹ́kẹ́ ẹ̀ẹ́dẹ́rìn kò sí dẹ́ẹ̀dín kò sí dẹ́kẹ́ ló ń dẹ́rin ló ń dínkì ló ń dẹ́pẹ́. ó ń ṣèyàn dáadáa I'm telling you èèyàn burúkú yẹn ok nígbà tí mo rán Mádùúkẹ́ wá sọ́dọ̀ ẹ̀ pé kó wá gbàtà aláwìn kí ló dé tó fún Mádùúkẹ́. nígbà tí ìsìnkú àbàyẹ ló dá mi lókòwò àbí ẹni tí yóò wá sápè gbálẹ̀ èèyàn lórí ò lè gbàgbá lórí èèyàn ṣé mo wá ṣe báàdì ni you know if friend family they no dey pay for market the business no dey grow. Okay, business no dey grow, if friends no dey pay abi. Bó ṣe jẹ́ kó rí ní àlóòtọ́, very good. No problem. Inú mi jẹ́ pé take nǹkan passional. At all. Ẹyin Yusuf àbúrò rẹ̀ ni wọ́n gbéṣẹ́ fún ní sùkú. Wọ́n ní ó ṣe àwọn completion àwọn òwe kan. Gbogbo tí ẹ dáńbà rúmi lómi kémi ò kàwé ń ò kà kan. Àkàjú ìwé mẹ́wàá lọ. Okay, wọ́n sọ pé kó parí àwọn òwe Yorùbá ní school. Okay. So fẹ́ jẹ́ kí n bá ṣe. 5 náà ni kò pọ̀. 5 and there is no friend in business. If business no go grow, if fear is friends. Ìyá ò ní pa ìṣe family o. Eléyìí go ní grow because tí mi gbà 5,000 per provable owó mi ní tú. That's it. NDIKE. Yes. Ìwà lóde tó wá kájú òkè lórí kíni. 5,000 per owó 35,000 mọ́nù. I'm telling you the reality. Country sọ ni. Kí ló sọ? Ìyá mọ́ bínú. Ó dà, ṣé mo lè ná? Okay. Mo the price here. There's no crime in that. Ajá sí lápò kan. Èwo lápò kan? 200 or 500? 200 àkókò. Ojúlójú ṣàánú because I'm a very emotional person. Kò mọ̀ bú ẹkún ní ìsinmi mọ́. So it's okay. I help you with that. 200. Mo ń gbọ́ kí ló rí àkọ́kọ́? Kò sí káàsìlẹ̀ àtàlẹ́ Èkó. No problem. Iye àkọ́kọ́ yẹn ilé láti kẹsàn. Ilé láti kẹsàn. Ẹ̀ṣọ́ olórí burúkú wo ló ń kó nílé? Ẹ má kọ́ ẹ̀ṣọ́ wèrè. Wo okay irú ilé titi yín ṣé èèyàn lè rẹ́ṣọ̀ nú ẹ̀? Kò sẹ́sọ̀. So kí ló wá ń sọ pé ilé láti kẹsàn? Kò sí nǹkan kan tó wà nínú ilé yín. Common TV ní so ẹ̀ṣẹ́ wo lè fẹ́ kó jáde díẹ̀? Kò sí. Owó yẹn ta kókó. Ó ta kókó kò ṣòro. Tí n bá kọ sínú bàbá mo ti mọ̀ bẹ́ẹ̀. Ìkejì yẹn ajá ìrorò kíní kan sọ ní. Ajá kì í rorò. Ajá kì í rorò. Okay. Ajá kì í rorò kó má ṣe kíní kan. Sórí àìmọye ajá ló lè rorò. Tó bá rí àwọn ajá Ọ̀sẹ̀ṣàn tó bá lọ sí orí burúkú níwájú ẹ̀ tó sọ pé kì í rorò ó máa fẹ́ ṣe é ṣèfàjẹ́ ayé ẹ̀ bàjẹ́ nìyẹn. Ọ̀sẹ̀ṣàn àwọn ajá tó jẹ́ pé wọ́n ti train wọn wọ́n ti ga ó lè mú orí ẹ̀yìn kó ba lọ tí ẹ yẹ nìyẹn. So ajá kì í rorò mi kò sọ̀rọ̀ ẹ̀ very good. ìkẹta yẹn fẹ́ dàbí ẹni pé kíníkan ilé láti kẹsàn ilé láti kẹsàn. It's okay. Òun ni mo ti òun kan ni mo parí náà. Bá nọ́mọ̀ mi ò dénú kíníkan kọ́. Bá mi nọ́mọ̀ mi kọ́ bá mi nọ́mọ̀ mi ó lè ṣì nìyẹn. You know why? Because olórí burúkú ló máa gbọ́mọ sí inú fún odindi oṣù 9. 9 months. Tó máa dẹ̀jẹ̀lẹ̀ lórí ó máa wá bí ọmọ yẹn tán ọmọ yẹn máa wá ṣẹ̀ ó máa wá mú lọ fún èèyàn burúkú kan pé kó bóun nà jọ tó bá nà pa kí ni títí yá yẹn dà. Mi bá mọ́ lọ fún ìyá àbáàsì yóò nà fún kó máa yọ ọmọ yẹn. So bá mi nọ́mọ̀ mi ó lè ṣì nìyẹn ni bó ṣe jẹ́ nìyẹn. Àìgbọ́fá làwòkè nǹkan. Àìgbọ́fá làwòkè kí ló ń wá lókè. Mi ò mọ̀ fún. Ìmọ̀ fáwọn tíṣà Yusuf orí wọn ti burú ni wọn mọ̀ tí wọ́n wá lókè. Kí n tiẹ̀ pẹ̀lú fa àìgbọ́fá là ń wòkè àìmọye tó bá gbọ́ ọ̀nà mọ́tò ò ní sálọ. Àbí tí màálù bá ń bọ̀ tó gbóhùn màálù ṣé òkè ló máa wà bó má pick race which one? Ó pick race bó ṣe jẹ́ nìyẹn àìgbọ́fá wèrè ló mú. Ó ti tán. So mélòó ló bẹ̀rẹ̀ yẹn 1 2 3 4 that's 800. So kò fún mi ní tomato pack mẹ́ta ó fi rodo pack méjì sí ṣó ní ṣọ̀mbọ̀. Àtàlùbọ́sà ó yá mi tiẹ̀ ní ìdìrú nítorí nǹkan tí mo fẹ́ ṣe ó hàn bí. Nínú 800 ló ti ká gbogbo yẹn sílẹ̀ ó ti kúkú lọ gbọ́ gbogbo sásà ó ti lọ gbọ́ gbogbo sásà ẹlẹ́nu kúkú bí ẹnu àsọ́sọ́ lọ gbọ́ gbogbo sásà. Àbí wèé yẹn. Tó bá ti di ìrọ̀lẹ́ kó mọ̀nà mọ́ ọgbọ́n agbára òde kan ojú ẹ̀ wòkòwòkò òsì bó ṣe rí rodo 3 pack tomato 3 pack. Do you mean pé rodo lẹ́kọ̀ọ́ ní 800? Wọ́n kí ní 800 ọgbọ́n tí sásà sọ ni ọgbọ́n tí sásà ni tó dùn wọn náà kò bá tẹ̀sẹ̀ kó tẹ̀lé mi lọ sásà wọ́n ara kan mi o mo wá Yusuf ọmọ mi tó lọ bíbí Naija ara kan mi mọ́ bá mi. Ó jẹ́ kára kun ẹ. Bó bá rí Yusuf ó lọ bíbí Naija ni mo wá láti dọ̀ wọ́n ní kó gbé fọ́ọ̀sì kó tiẹ̀ mọ́ bọ̀ lé kó wá dúró ní branch sásà àbí kó dúró branch bọ́dìjà. Bíbí Naija ń lọ. Ọmọ mi Yusuf ní ibẹ̀ bíbí Naija. Wọ́n lè mú náà tí ẹ ti yẹ ọ̀rẹ́ jìnnà. Ó ti lọ ó ti bọ̀ kò gbé fọ́ọ̀sì náà kò lè gbé láyé
kò lè gbé láyé nígbà tí wọ́n yẹ ẹ̀rí báyìí torí ṣé èèyàn dédé kùnrin ìbò sójú. ò ní gbádùn. ó ní yẹ. bínú bá bí mi gan ọ̀rọ̀dọ̀ yẹn gan mo tún lè mọ́ fún yẹ. kí ló sọ. wọ́n lè mọ́ fún yẹ ọ̀rọ̀dọ̀ yẹn kò sí tó ṣe. Yusuf mama fail. yóò ká ẹni tí wọ́n yẹ pàpà gòlù. My papa, I chief Induke, Akwarakwakwa.